àtùpà kì í níyì lọ́sàn-án ṣùgbọ́n a máa gbayì lọ́jọ́ alẹ́. Àtùpà kì í níyì lọ́sàn-án ṣùgbọ́n a máa gbayì lọ́jọ́ alẹ́. Irúfẹ́ ohun àtànmọ́lẹ̀ sínú ilé nígbà ìwáṣẹ̀ ní àtùpà. Àwọn olóyìnbó á pè ní lantern. Yálà lantern làwa mọ̀ sí tàbí àtùpà. Ohun tó dájú ni pé kì í gbayì lọ́sàn-án. Bóyá kí n lè dè míì kó lè yáwà ìwé ìwòyí. Torchlight yálà rechargeable ni àbí èyí tó ń lo bátìrì. Nígbà tá a bá tàn lọ́sàn-án a rí i pé ọ̀pọ̀ èèyàn tiẹ̀ nímọ̀ wípé àwọn tàn án, ṣùgbọ́n tó bá dalẹ́ ńkọ́ a rí i pé yóò mọ́lẹ̀ kedere. Kò sí ká tan iná lálẹ́ kí gbogbo ènìyàn tá wà lágbègbè náà ká wọ́n mọ̀ wípé ìmọ́lẹ̀ ti dé. Kí ni wọ́n wá ń sọ? Àsìkò ni gbogbo nǹkan. Àwọn olóyìnbó gan sọ wípé there is time for everything. Àsìkò ni gbogbo nǹkan. Àtùpà kì í níyì lọ́sàn-án ṣùgbọ́n a máa gbayì lọ́jọ́ alẹ́. Má fi wàdùwàdù rédà lórí ìkọ́. Ó lè fàkọ̀ya. Kódà ó lè gẹ́ni tó yọ ọ́ nínú àkọ̀gán, ó lè gé e lọ́wọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ lejò ó gàgbọ́n. Àtùpà kì í níyì lọ́sàn-án o ṣùgbọ́n a máa gbayì tó bá dọjọ́ alẹ́. Tó o bá farabalẹ̀ tó ìgbésẹ̀ tó yẹ kó o tò, tó o gun àkàbà bó ṣe yẹ kó o gùn, ó rí i pé nígbẹ̀yìn wo fúnra rẹ̀ ó padà jèrè, ó padà gbádùn. Nítorí náà má kánjú jayé, ní sùúrù jẹ́ kí gbà ó kàn ọ́. Má fagídí polongo ara rẹ. Ohun gbogbo ni àkókò wà fún. Bákan náà ó ní ibi tí a ti lè ṣe irúfẹ́ ohun kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni, má kọrin ìyàwó níbi wọ́n gbé sìnkú, má kọrin òkú níbi wọ́n gbé ń kómọ. Bẹ́ẹ̀ ni, àsìkò ní gbogbo nǹkan o. Àtùpà kì í níyì lọ́sàn-án ṣùgbọ́n a máa gbayì bó bá dọjọ́ alẹ́. Bí ó ti mọ lónìí náà nù. Akin Ọlámídé lèmi jẹ́, bàbá mi ló jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, yóò sì dára fún wa. Ire o. Please subscribe.